It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín lẹ́ẹ̀kan sí. Ojoojúmọ́ là ń fi ẹ̀mí ìmoore hàn nítorí àwọn ohun tí ẹ ti ṣe, ní àwọn tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti àwọn nǹkan tẹ́ ẹ pinnu tẹ́ ẹ ti ṣèlérí ẹ̀ fún wa pé ẹ ṣe. A dúpẹ́ torí pé a ní yín ní Ọlọ́run wa. A yìn lógo torí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá, lónìí àti títí láéláé. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, lónìí lórúkọ Jésù Kristi yóò dáwọ́ lé yín. Mo ní aṣẹ̀dá tó dá ayé àti ọ̀run àti ohun gbogbo tó ń bẹ nínú ẹ̀, ní orúkọ Jésù Kristi mo ní Ọlọ́run yóò dáwọ́ lé yín. Ìyanu Ọlọ́run yóò farahàn lẹ́ẹ̀kan sí. Ògo Ọlọ́run yóò tún farahàn. Mo ní bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, orin ọpẹ́ àtúngbẹ̀nu yín kan lẹ́ẹ̀kan sí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá èyí tí Ọlọ́run fún ẹ̀yin àti àwa lónìí pé ká tún jọ gbàdúrà pọ̀. Mo gbàdúrà àwọn àyè tẹ́ fílẹ̀ wọ̀nyí yóò dàbí ìgbà ọ̀gbìn tó máa mú èrè jaburata wá fún yín lórúkọ Jésù Kristi. Mo ní ìfìlọ̀bì méjì kan. A sọ fún wa ní ìjẹ́jọ́ pé àwọn tí wọ́n ti rẹ́gísítà fún retreat ọlọ́jọ́ mẹ́ta tí a fẹ́ ṣe ní London pé newsletter wa ti bẹ̀rẹ̀ sí jáde ẹ̀ẹ̀kan lóṣù ni bẹ́ẹ̀ ṣe máa rí nìyẹn tóṣù tí oṣù táwa yìí ti jáde tó máa di bí ọ̀sẹ̀ bíi méjì síbi táwa yìí ẹ̀yọ newsletter ti oṣù March á jáde. Ẹ má ṣì mí gbọ́ o, fún àwọn tí wọ́n ti rẹ́gísítà ẹ̀yọ tí wọ́n sì ti san owó fún retreat ọlọ́jọ́ mẹ́ta tí a fẹ́ ṣe ní London ó ní mò ń sọ o. So tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé mo sọ pé tá a bá rí ẹnikẹ́ni tí ò bá rí newsletter yẹn kó try kó wo spam folder ẹ̀, tí ò bá rí náà kan kí ló ẹni bẹ́ẹ̀ kó kàn sí wa. Ohun tó fà á yóò rà pé àwọn ìdí díẹ̀ ló fà á. Àwọn kan wà jẹ́ pé nígbà tí wọ́n register yẹn email wọn kò correct. Àwọn kan chairman committee wa tiẹ̀ sọ mi lẹ́jọ́ mẹ́ta pé ẹnìkan sanwó àwọn ò rí traces ẹ̀ rárá tọ̀. Wọ́n ní wọ́n ṣàrí pé owó wọlé ṣùgbọ́n ẹni ò sọ fáwọn pé àwọn sanwó. Wọ́n wo registration tí wọn ò rí ẹni yẹn rárá. Orúkọ tó wà lórí owó yẹn kò farahàn rárá nínú ẹ̀. So irú àwọn nǹkan bá àwọn yẹn ó yẹ káwọn yẹn ti verify. Àwọn kan àtàn ti contact ẹni tó bá ti rí newsletter báyìí kò ní problem mọ́ nìyẹn. Ṣùgbọ́n tí ò bá rí newsletter tí ò dẹ̀ rí nǹkan àníkan kàn sí wa. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn kan wà jẹ́ pé wọn ò register fún program yẹn. Wọ́n kàn gbé wa ṣe wàhálà ní ká máa wá orúkọ wọn kiri. Wọn kò sórúkọ wọn nínú registration rárá. So báwo ni irú ẹni bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé àwọn ò ní newsletter wa ò dé ọ̀dọ̀ wọn. Ó wà fún àwọn tó ń bọ̀ ní program yẹn. Mo rẹ̀ adẹ̀sọ fún wa pé bẹ́ẹ̀ láti oṣù yìí wọ́n á máa rí newsletter wa ẹ̀ẹ̀kan ní lóṣù tí wọ́n á máa rí. Ẹjọ́ tí ẹ ò báyìí tí ì rí ẹ wo nu spam folder yín tẹ́ ẹ bá dẹ̀ tún rí ń bẹ̀ ẹ kàn sí wa. Mo rẹ̀ adẹ̀sọ fún wa orúkọ yín email yín àti nọ́mbà yín nìkan ò ní kẹ́ ẹ sọ fún wa. Òun la máa fi trace yín yóò lórí register. Mo gbàdúrà pé bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ ò rí ti ń ṣe lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run, pípa olùgbẹ̀san lẹ́nu mọ́. Iṣẹ́ tí a ó ṣe lónìí nìyẹn. Pípa olùgbẹ̀san lẹ́nu mọ́. Silencing the Avengers. Iṣẹ́ àdúrà wa tòní nìyẹn. Ibi tọ́lọ́run ní ká dojú àdúrà kọ nìyẹn. Mo wo ẹsẹ̀ Bíbélì kan tí ẹ̀mí Ọlọ́run darí mi sí. Ìyẹn ìwé Psalm 8 verse 2. Psalm 8 verse 2. Psalm orí kẹjọ ẹsẹ̀ kejì. Bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ tí ó lágbára wọ̀pọ̀. Ó ní láti ẹnu ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ó ti lànà agbára nítorí àwọn ọ̀tá rẹ̀ kí ó lè pa àwọn ọ̀tá àti àwọn olùgbẹ̀san lẹ́nu mọ́. Kí ó lè pa àwọn ọ̀tá àti olùgbẹ̀san lẹ́nu mọ́. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ olùgbẹ̀san ló wà o. Àwọn kan wọn á gbẹ̀san nítorí pé ó ní ìkà tí wọ́n ti ṣe fún wọn. Àwọn kan á gbẹ̀san nítorí pé kò nídìí kankan kò sí reason. Ẹ wá wo ètò wa yanilẹ́nu bẹ̀ ni wípé bí olùgbẹ̀san burúkú ṣe wà bẹ́ẹ̀ náà ni olùgbẹ̀san rere wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Aka Bíbélì yìí dáadáa ẹ mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run olùgbẹ̀san ni Ọlọ́run pè wọ́n
fún àwọn kankan a lè ṣiṣẹ́ débẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ àwọn tó wà ní orí àṣẹ bíbélì pé àwọn náà ní olùgbẹ̀san fún àwọn kankan torí ọlọ́run máa ń lo olórí láti fìyà jẹ orílẹ̀-èdè kan ọlọ́run ẹ ti mọ̀ yín ṣé wá rí ọlọ́run pàápàá bàbá mi àgbàlagbà fúnra ẹ̀ òun ni ọba olùgbẹ̀san fúnra ẹ̀ òun gan jẹ́ olùgbẹ̀san ṣùgbọ́n kì í ṣe àwọn tá a fẹ́ ṣiṣẹ́ lórí lónìí nìyẹn àwọn olùgbẹ̀san tó lè dá ẹ̀mí wa légbodò àwọn olùgbẹ̀san tó lè bá nǹkan rere jẹ́nu ayé wa àwọn olùgbẹ̀san tó lè mú ìrìn àjò wa tó yá tó lè sọ di pípẹ́ àwọn olùgbẹ̀san tó lè má fún wa ní oore ọ̀fẹ́ láti ní ẹ̀rí tó lágbára àwọn ni ẹ̀mí Ọlọ́run ní ká dojú kọ lónìí nínú àdúrà wa bẹ́ẹ̀ ni now ibi tí mo sọ̀rọ̀ dín yẹn gan ibẹ̀ gangan ni mo ti fẹ́ mú àdúrà yẹn níbẹ̀rẹ̀ àwọn dáàdì mi kan ni wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi jẹ́ kó ti ń lọ bí ọ̀sẹ̀ kan báyìí wọ́n ní Pastor Sam mo ti gbọ́ lẹ́nu yín rí dáadáa wípé ẹ̀yin ò wá ayé ogun bẹ́ẹ̀ ni inú mi lẹ́dọ̀ àwọn wọ́n rántí Ọlọ́run sọ pé ogun náà kì í ṣe tiwa Ọlọ́run ní òun ní olórí ogun ẹ̀gbọ́n kí ló kàn mí wọ́n ní ṣùgbọ́n àwọn ń ṣe Bible study ní ṣọ́ọ̀ṣì kan ẹ̀rí sì dáadáa wọ́n láwọn wá make reference sí ọ̀rọ̀ yẹn pé kì í ṣe ètí Ọlọ́run ní pé ká máa jagun wọ́n ní alàgbà kan wà ní ṣọ́ọ̀ṣì yẹn ló bá yarí ó ní rárá o ó ní òun wáyé wá jagun ní tòun ní o wọ́n lálàgbà bínú kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ pé ṣe lòun wáyé yìí wọ́n á dẹ̀ jagun kú ni ẹgbọ́ wọ́n sọ yẹn mo fi yẹn bẹ́ẹ̀ yẹn lanu irọ́ yìí mo fi òun wáyé wá jagun kú ni ẹ̀rọ kó lóun máa kú gbogbo ayé òun pátá ogun lòun á fi jà ẹ báyìí kí yẹn náà yà yín lẹ́nu àwọn kan gbàgbọ́ bẹ́ẹ̀ dáadáa ológun làwọn o ìjọ ológun làwọn fẹ́ máa lọ ológun làwọn ó máa ṣe o ṣe irú àwọn èèyàn báyìí ẹsẹ̀ Bíbélì kan wà tó yàtọ̀ sí ètí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé Ọlọ́run ní ológun ni Olúwa pé òun lológun irọ́ ẹ jẹ́ ká tún fi yẹn lẹ̀ Hebrew chapter 12 verse 19 mo like ẹ̀ bí èdè òyìnbó ṣe gbé kalẹ̀ ó ní beloved do not avenge yourself but rather mo ń ka Romans chapter 12 verse 19 ẹ má gbàgbé o ó ní beloved do not avenge yourself but rather give place to wrath for it is written vengeance is mine I will repay says the Lord ṣe ẹ̀ tún gbọ́ bẹ́yẹn kí ló wá kàn mí báyìí tó yẹ pé adìyẹ dàmí lóògùn máa fọ́ lẹ́yìn ni máa bẹ́ẹ̀ fà á wo ibi tí màá bá ẹ dé láyé yìí wàá regret ẹ̀ pé o mọ̀ mí àwọn kan ló ń sọ bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n náà o bẹ́ẹ̀ Bíbélì sọ pé ká má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo wá ní fún àwọn dádì yẹn nígbà tí wọ́n ń tèmi o ẹni tó sọ pé òun máa wáyé wá jagun ni títí òun á fi kú òun ayé ogun lòun á máa jà good luck fún ẹ̀mí ìjagun yẹn kò ní fi sílẹ̀ o kó continue ṣùgbọ́n ní tèmi àti ará ilé mi o ohun tí Bíbélì sọ ni pé Ọlọ́run dá wa fún ìyìn rẹ̀ oh my God mọ́mì mo gbàdúrà fún yín dáàdì mo gbàdúrà fún yín Ọlọ́run yóò fọ́ka ayé yín ẹyọ tí ó fi ìyìn dípò ìṣòro nu ayé yín lórúkọ Jésù Kristi ẹni wáyé wá jagun kú lábẹ́ bó ti kò rí ẹ̀gbọ́n kan tí Bíbélì sọ nípa ọba Sólómọ́nì ni ó ní ọba Sólómọ́nì ní ọ̀rọ̀ burúkú nígbà tí Bíbélì wá ń ṣàlàyé díẹ̀ tó fi rí bẹ́ẹ̀ fún ọba yẹn wọ́n ní Ọlọ́run àwárẹ̀ àṣírí kan pé Ọlọ́run mú kí gbogbo àwọn orílẹ̀-èdè tó yí ká ó mú ọ̀dọ̀ rẹ̀ kò já ogun ẹyọ ó ní ọba Ísírẹ́lì tí ò já ogun ẹyọ kan ní gbogbo ọdún tó fi jọba ní Ísírẹ́lì abẹ́rẹ́ mo fẹ́ kẹ́ gbàdúrà tì yín báyìí Ọlọ́run olùgbẹ̀san ẹ pa gbogbo olùgbẹ̀san ayé mi lẹ́nu wọn ọ̀tàn kí Ọlọ́run pa gbogbo olùgbẹ̀san ayé yín gbogbo olùgbẹ̀san ayé àwọn ọmọ yín ẹ̀yọ O God of vengeance silence all avengers of my life in Jesus' name all avengers in my life God should silence them all the avengers of your children ẹlòmíì wọ́n fẹ́ gbẹ̀san láàrin ìwọ ọmọ ẹ̀ náà òun náà máa lò láti mú ìbànújẹ́ burúkú wọnú ìdílé yẹn àwọn olùgbẹ̀san wọn ò ní goodness ò sínú dictionary wọn kò sínú èrò wọn ṣe náà máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí tí ibi bá báyàn tó máa ṣèyàn níbi tí ibi yẹn bá dẹ̀ ṣeé ṣe wọ́n máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ní ọjọ́ ọdún wọn ni Ọlọ́run olùgbẹ̀san
ẹ pa gbogbo olùgbẹ̀san ayé mi lẹ́nu mọ́, gbogbo olùgbẹ̀san ayé àwọn ọmọ mi, gbogbo olùgbẹ̀san iṣẹ́ mi, gbogbo olùgbẹ̀san ìgbéyàwó mi, gbogbo olùgbẹ̀san ìdílé mi, ẹ pa wọ́n lẹ́nu mọ́. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run olùgbẹ̀san gbogbo ọ̀tá ayé mi, Olúwa ẹ pa wọ́n lẹ́nu mọ́, Olúwa ẹ pa wọ́n lẹ́nu mọ́ ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ pa wọ́n lẹ́nu mọ́, gbogbo olùgbẹ̀san ayé àwọn ọmọ mi, Olúwa ẹ pa wọ́n lẹ́nu mọ́, gbogbo olùgbẹ̀san ayé ọkọ mi, gbogbo olùgbẹ̀san ayé aya mi, ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ pa wọ́n lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ ṣe máa mú nìyẹn. ẹ gbàdúrà ẹ̀yin grandparent, ẹ gbàdúrà fún àwọn ọmọ yẹn, fún àwọn ọmọ yín gan, kẹ́ ẹ lè rí ìṣerere wọn, kẹ́ ẹ lè máa yọ ṣẹ̀ṣẹ̀ lórí ayé wọn. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ǹjẹ́ mọ bẹ́ẹ̀ mi ṣe máa hùwà sí ẹnikẹ́ni tó bá pè rẹ̀ lọ́tà mi? Ó simple. Mo ní pọ́lísì 3. ṣé ní pọ́lísì yẹn ó dẹ̀ ṣiṣẹ́, ó bà mí lẹ́rù. ṣé ní ìjọ́ tí mo kọ́ lò tó ṣiṣẹ́, mi ìpadà láti ìgbà yẹn ó ti wá mọ́ mi lára gan. Ó mọ́ mi lára gan. Oh my God. Attitude ò ní pé ìkíní, tí n bá kófìrí pé ebi ń pa òun nídà ti tọrọ lọ́wọ́ mi, mo kàn kófìrí kó dàbí pé ojú ẹni mo ti mọ̀ pé rẹ̀ ní ọ̀tá mi o, mo mọ̀ pé ó ń pin láti mi ní kàní o. Tí ibà ń kọ́ máa fún lóúnjẹ, tọ́fù bá ń gbẹ́ máa fún lómi, kì í ṣe pé máa lọ bu omi lẹ́nu táǹkì fún irọ́, máa fún lówó ni. Kì í ṣe máa ń fáwọn èèyàn lówó tó pọ̀ o, kì í ṣe gbogbo ọ̀rẹ́ mi nìkan ni mò ń fún lówó. Tí n bá rọ́ta mi láàrin wọn máa tán fún, máa pè ẹgbà ẹ̀rọ sà ẹgbà ẹmu dání. Ṣé wá dé tó wá burú jù bẹ́ẹ̀ ni pé tí n bá ti ní ààyè àti gbàdúrà, máa gbàdúrà fún ìgbàlá ọkàn ẹ̀. I will pray for their salvation. Tó pé wọn ò ní ìgbàlá ni, tó bá ní ìgbàlá wọn ò ní rírú èmi àìkan gbéra wọn kálẹ̀ pé ọ̀tá mi náà fẹ́ ṣe. Máa gbàdúrà fún wọn. Mo bá tèmi lọ nìyẹn. Má tètè move on from àwọn kan tí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń dìmú, tó máa ń deyín dé tẹ́lẹ̀ mi rè mí kẹ̀ ní 19 kìíní kan ó insult mi ò tẹ́ ní time fún nǹkan bá wọn. Mo rántí àwọn màmá kan nígbà kan ní ṣọ́ọ̀ṣì wa tẹ́lẹ̀. Ó mà ṣe o. Wọ́n dẹ pàkúté kan fún mi. Àwọn tó súnmọ́ wa pẹ́kípẹ́kí nìkan òun la ṣàlàyé fún. Torí kìí tẹ̀ ṣe nǹkan tó yẹ kí n proud of. Pàkúté tó dẹ fún mi yẹn, ìgbàgbọ́ ẹ̀ ni pé ohun tí èmi ń rò láyé mi ò ní àgbèrè. Ìgbàgbọ́ ẹ̀ nìyẹn. Ó ti sọ gbàgbọ́ pé èèyàn bíi tèmi nínú ọpọlọ mi, panṣágà tàbí ẹ̀gbèrè ó farahàn bẹ́ẹ̀. Kò mọ̀ pé èèyàn ò tiẹ̀ sí nínú ṣé dictionary ní ká pè ní, kò tiẹ̀ sí nínú èrò ọkàn láyé lọ́rùn yẹn ò tiẹ̀ látọdún wo àgbèrè. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó rò bóyá páńpẹ́ yẹn pé ó máa mú àwọn pásítọ̀ wọ́n á gbé lura mi. Nígbà tí ò mú, obìnrin tíra láti blackmail wa ṣùgbọ́n fail. Ibi tí mò ń lọ kọ́ yẹn rárá tọ́. Ibi tí mò ń lọ kọ́ yẹn rárá. Ẹ máa tó débẹ̀ ẹ máa rí. Mo náà ti ń gbà yẹn lọ́hùn-ún competition kan tó lágbára, Commissioner of Police of Lagos. Wọ́n ní kàn lọ pè mí wá. Wọ́n mú lẹ́tà yẹn wá, wọ́n ní jọ̀wọ́ mo fẹ́ wá, mo ní ṣe mọ́tò lẹ́gbẹ́ wa níbẹ̀ ni. Help mi, èmi ò ní mọ́tò nígbà tá à ń sọ, èmi ò ní mọ́tò. Ẹ ti ní owó mọ́tò kò fún mi nìyẹn, ṣé ẹ lè gbé mi dání? Wọ́n kàn wò mí báyìí pé irú èèyàn ò lè lè. Láti lé mi dé ọ́fíìsì Commissioner of Police, mọ iye tí màá ná ni. Owó àlọ́ ó ti kú ònìyẹn lábádébẹ̀. Rí nígbà tí obìnrin rojọ́ títí táwọn ọlọ́pàá fúnra wọn ló ń jà, èmi kàn dákẹ́ mo kàn wò wọ́n ni pé kí ló ń sọ lẹ́nu yìí. Ìgbà tó máa parí òní ó dá àwọn jẹ mí lówó. Wọ́n ní pásítọ̀ ẹgbọ́ ẹ̀jẹ̀ obìnrin lówó. Mo ní bẹ́ẹ̀ ni. Orú owó wo ni? Mo ní iṣẹ́ kan wà tá a fẹ́ ṣe. A dẹ̀ fẹ́ ṣe àṣeyọrí ẹ̀, iṣẹ́ yẹn ò tán. Ká dẹ̀ ṣàṣeyọrí ẹ̀, ẹjọ́ ẹ̀yà wa níye báyìí, ó dẹ̀ yà wá. Wọ́n lè tọ́ ni. Wọ́n ní ọ̀dà madam bàbá ẹ̀rọ àtiwé ṣí owó tí wọ́n bẹ́ẹ̀ jẹ sílẹ̀, ló bá ṣí gbogbo ẹ̀ tán pátá níwájú Ọlọ́run àti ènìyàn ọmọ Ọlọ́run. Kò ṣí owó yẹn dáadáa. Owó yẹn ṣe kù 150,000 kan. Bóyá gbàgbé ni o, bóyá ìbínú ni ò jẹ́ kó rántí mọ́ ni, I don't know. Mo dẹ̀ wo wọ́n ní pásítọ̀ ó lè jẹun ní owó báyìí, mo wá wò báyìí, mo ní no sir. Wọ́n ní èlò ni mo ní owó yẹn ò tí ì pé. Mo ló ṣì kù 150,000 kan. In fact ọ̀gá ọlọ́pàá yẹn dákẹ́ lọ, ó dẹ̀ ń wò mí báyìí, kò lè sọ̀rọ̀ mọ́, ó dẹ̀ ń wò mí báyìí. Ó ní ṣé mo lè repeat ọ̀rọ̀ tí mo sọ yẹn? Mo ní àṣà o. Mo ní obìnrin ní mo jẹun lówó, kò sọ pé ṣọ́ọ̀ṣì jẹun lówó, ó ní èmi ni mo jẹun lówó. Mo ní mo dẹ̀ gbà bẹ́ẹ̀, sọ pé èmi ni adarí ṣọ́ọ̀ṣì. Now but owó tó kọ síbí mo ní kò tí ì pé, ó sì kù 150,000 kan. Máa yẹn ò mọ nǹkan tó ọlọ́pàá kò mọ nǹkan tó máa sọ láyé lọ́run. Olómìnira ó ní èèyàn burúkú nìyẹn. Ọlọ́run nìkan ló lè dáríjì. Ibẹ̀ kọ́ ni mo ṣe ń lọ, èèyàn ọmọ lọ, ibẹ̀ kọ́ ni mo ń lọ. Now ibi tí mo ń lọ rèé.
mo wá rántí ní ọjọ́ yẹn nígbà tá a kú òun bẹ̀ ó kù bí ọdún kan ká tó bẹ̀rẹ̀ Ohun Àánú. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní a year before Ohun Àánú podcast kó tó bẹ̀rẹ̀. Ó ní ìdè máa wo, ó ní òun á dẹ̀ make sure pé orúkọ Pastor Sam Adéọ̀sùn àti ṣọ́ọ̀ṣì yín ó ní kò ní sí nínú ìtàn ayé yìí mọ́, ó ló máa parẹ́. Nǹkan tó sọ nìyẹn. Èmi àti ẹni tá a jọ ń lọ, mo rántí àwọn dádì yẹn náà ní madam ṣó tún ní nǹkan míì ni ṣó tún ní nǹkan míì tó wà mo á fẹ́ ni láṣọ mo ní kí ló kàn yín ẹ jẹ́ máa bá ti wá lọ. Ṣé bí ohun tó sọ ni pé òun àmísọ̀kún wá ti wà mọ́ lédè ní ànísúnlé àdèwá síbi 1 hour later à ń lọ lé wa ẹ máa jẹ́ ìyẹn tó ọpẹ́. Nígbà tá a kú òun bẹ́ẹ̀ a lọ lé wa o, ṣùgbọ́n bí kan tí mò ń sọ ni pé olùgbẹ̀san tó sọ lọ́dún yẹn lọ́hùn èyí àbí fún Ohun Àánú Sáàmù Adéọ̀sùn náà rèé o. Ṣùgbọ́n obìnrin tá à ń sọ yìí ń kọ́ kábíyèsí rẹ Ọlọ́run ṣàánú Ọlọ́run jẹ́ kí àánú yín ṣiṣẹ́ fún arábìnrin yẹn. Nígbà tí mo fi ojú oh God ẹ wo tí a bá mọ Ọlọ́run tá a bá dẹ̀ mọ nǹkan tí Ọlọ́run ní ká ṣe gbogbo àwọn àdúrà olúẹlùpá ẹ̀pà àwọn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbé ayé wa mú ṣà ń tẹnu mọ́ ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn. A ò sọ nítorí pé a fẹ́ wàásù, a sọ nítorí pé àwa náà ti dán wò ó sì ṣiṣẹ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ já sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Ọlọ́run olùgbẹ̀san ẹ gbẹ̀san mi lára gbogbo olùgbẹ̀san ayé mi. Mo ti fẹ́ ká gbà ní gbogbo olùgbẹ̀san ayé mi ẹ gbẹ̀san mi. Jesus, the God of vengeance, avenge me from all avengers of my life. Gbogbo olùgbẹ̀san ayé mi wọ́n burú gan o, wọ́n burú gan o, mo ń sọ ọ̀tọ̀ fún wa o. Àwọn àdúrà wọ̀nyí òun ló lè fi wá sí ìhà tí Ọlọ́run tọ́lọ́run dẹ̀ máa sì kí ọ̀wà pamọ́. Jésù Ọlọ́run olùgbẹ̀san ẹ gbẹ̀san mi lára gbogbo àwọn olùgbẹ̀san ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Jésù Ọlọ́run olùgbẹ̀san ẹ gbẹ̀san mi lára gbogbo àwọn olùgbẹ̀san ayé mi, gbogbo àwọn olùgbẹ̀san ayé àwọn ọmọ mi. Olúwa ẹ gbẹ̀san wọn. Gbogbo olùgbẹ̀san ayé mi Olúwa ẹ gbẹ̀san mi, Olúwa ẹ gbẹ̀san mi lára wọn, Olúwa ẹ gbẹ̀san mi lára Olúwa ẹ ṣàánú fún mi o. Gbogbo àwọn olùgbẹ̀san ayé mi Olúwa ẹ gbẹ̀san mi lára wọn, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ dáwọ́lé mi, Olúwa ẹ dáwọ́lé mi, Olúwa ẹ mí sí ìdílé mi, ẹ mí sí àwọn ọmọ mi, Olúwa ẹ mí sí ìgbéyàwó mi, Olúwa ẹ mí sí iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn nìyẹn kí ọwọ́ olùgbẹ̀san má di ọ̀dọ̀ yín, kí Ọlọ́run kó lè gbẹ̀san yín lára wọn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí àwọn olùgbẹ̀san kan wà tó jẹ́ pé wọ́n ń gbẹ̀san láì ní ìdí kankan. Wọn ò ní reason láti sọ pé ẹ ṣẹ̀ wọ́n, wọn ò ní reason láti sọ pé àwọn fẹ́ ṣe yín níkà, wọn ò nídìí. Torí pé orúkọ wọn ló ń rò wọ́n, olùgbẹ̀san ni wọ́n. Wọ́n á kàn sùn wọ́n á jí lọ́jọ́ kan wá lẹ́yìn ló kàn. Mo gbàdúrà ibi ò ní kàn yín lórúkọ Jésù Kristi. Ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ òun ni àwọn àdúrà yìí ṣe ń jáde. Ṣe rí àwọn olùgbẹ̀san nígbà míì wọ́n máa ń hùwà bíi àwọn highway robbers. Àwọn adigunjalè tó máa lójú ọ̀nà yẹn wọn ò tajà ẹ̀tẹ̀ anybody, wọ́n kàn wá customer anybody tó bá rà ní fẹsẹ̀ sín pàdé wọn àwọn ló máa gbógun tì. Àwọn olùgbẹ̀san kan wọ́n máa ń bí bẹ́ẹ̀ nígbà míì. Torí ẹ̀ ní Ọlọ́run sọ pé kò ń lè pa àwọn ọ̀tá àti àwọn olùgbẹ̀san lẹ́nu mọ́. Wọ́n ní ìdí ẹ̀ torí pé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run alààyè ni. Ẹ wò ẹ má gbàgbọ́ láyé o wípé torí pé ẹ ò bẹ́nikẹ́ni jà, torí pé ẹ ò rú tẹnikẹ́ni níbi, torí pé ẹ sọ pé káyẹ nìkan má dáa, ẹ má rò láyé pé ẹ ti free o. Ẹ má rò bẹ́ẹ̀ o. Torí mọ́mì kan sọ ọ̀rọ̀ kan fún mi ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ní ìyẹn tó ń kọ́ wọ́n ló ṣẹlẹ̀ níbi iṣẹ́ wọn ni. Wọ́n ní àǹtí kan wà níbi iṣẹ́ wọn yẹn, àwọn gan wọ́n mọ̀ pé ó wà diligent. Wọ́n làwọn gan kẹ́kọ̀ọ́ lára àǹtí yẹn pé ó dẹ̀ ṣe múṣẹ́ lọ́kùnkúndùn, kì í pẹ́ dé, ó dẹ̀ máa ń ṣiṣẹ́. Àwọn gan súnmọ́ láti gain from my experience. Ṣùgbọ́n wọ́n ní staff wọn kan náà wà ó máa hate ẹ o. Wọ́n láwọn mọ̀ bí wọ́n ṣe máa hate yẹn tó báyìí. Wọ́n ní tí àǹtí tí ó tẹpamọ́ṣẹ́ yẹn tí ò bá sí around wọ́n lá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pé eye service a máa ṣe eye service a máa ṣojú ayé káwọn ọ̀gá lè like ẹ̀ a máa ṣe kinní kan òun dẹ̀ máa dì pẹ̀lú ẹ̀.
ẹ̀rí nígbà tí àǹtí yẹn dẹ̀ dé àwọn pè sẹ́yìn o wọ́n ní àǹtí ẹ máa gbàdúrà o ẹ máa gbàdúrà gan o àǹtí báyìí wọ́n náà máa dì pẹ̀lú yín àwọn òde ó ń sọ tìbínú ni o àwọn òde mọ̀nà tó máa gbégbá o gbàtí ẹ ṣe oníṣẹ́ wàá ṣú ọ àwọn òpùrọ́ mọ̀ bó ṣe gbéra ni ó lọ sọ fún ọ̀gá wọn pé ẹ̀sà nǹkan bàbá ìrànlẹ́ nìkan sọ́nà fẹ́ dì pẹ̀lú òun ò fẹ́ ṣiṣẹ́ dáràn o ọ̀gá nìkan pè mítìn ṣé inú mítìn yẹn lẹ́lòmíì ti sọ́mọ́rọ̀ wípé òótọ́ lọ̀rọ̀ yẹn wípé ẹni tó ń sọ yẹn ó lò máa poison oúnjẹ ẹ̀ lọ́jọ́ kan ní cafeteria wọn ó yà yín lẹ́nu kí la gbé èmi náà béèrè bẹ́ẹ̀ kí la gbé kí lẹ jù ó lò máa poison ẹ̀ kíá òun náà fún níwèé o pé kó máa lọ wọ́n lè dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ yẹn tá ẹ bá ní kò ní ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan olùgbẹ̀san abẹ́rù bóyá ìyàsímọ́ Jésù Olúwa wa àmín ó tó fún poison ẹ pa mí lẹ́rìn ọ̀gá yẹn ni ó bú sẹ́rìn ibi tí wọ́n wà mo ń sọ fún yín wọ́n á fi anthrax sínú oúnjẹ wa ní ìyàsímọ́ Jésù Olúwa wa gbé jẹ bẹ́ẹ̀ náà ṣe ń pọ̀ ìjẹun olólùmọ́ máa pọ̀ fún ẹ ibi ò ní ṣẹlẹ̀ lẹ́yìn lórúkọ Jésù Olúwa ẹ má jẹ́ kí àṣírí ọ̀tá àti olùgbẹ̀san ayé mi bò kókó àdúrà nìyẹn ẹ má jẹ́ kí àṣírí ọ̀tá àti olùgbẹ̀san ayé mi bò oh Lord expose all enemies and avengers of my life in Jesus name gbogbo àwọn ọ̀tá àti olùgbẹ̀san nínú ayé mi gbogbo ọ̀tá àti olùgbẹ̀san ayé àwọn ọmọ mi gbogbo ọ̀tá àti olùgbẹ̀san ayé ìdílé mi ẹ má jẹ́ kí àṣírí wọn bò ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ má jẹ́ kí àṣírí ọ̀tá àti olùgbẹ̀san ayé mi bò Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ má jẹ́ kí àṣírí ọ̀tá àti olùgbẹ̀san ayé mi bò Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú ẹ má jẹ́ kí ọ̀tá àti olùgbẹ̀san ayé mi bò gbogbo àwọn olùgbẹ̀san ayé mi àṣírí wọn ní bò gbogbo olùgbẹ̀san ayé àwọn ọmọ mi àṣírí wọn ní bò Ọlọ́run á máa tú àṣírí wọn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa dádì ṣé ẹni nígbà tẹ́ ẹ̀ ń wọṣọ kan kiri àwọn ọdún yẹn lọ́hùn tẹ́ ẹ̀ ń wọṣọ kan kiri kò sẹ́ni tó rí yín gbà yẹn o tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́yìn náà bá lè recollect ẹ̀ rí kò sẹ́ni tó rí ti yín rò ẹ̀yọ ìgbà tẹ́ ẹ̀ ń wọṣọ kan kiri jíǹsì kan àti tíṣàtì mẹ́ta ẹ wá dọ́gbọ́n àti tíṣàtì mẹ́ta kára ayé lè ṣáà lè mọ̀ wípé ẹ láṣọ ṣùgbọ́n ní ìsìn kan tó gbé ẹ ti wá ń yọ ẹ̀yin yọ bí ọjọ́ oh God alias náà pé èyí ni pé ìgbéraga ti pọ̀ ju àwọn dáàdì kan ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ fún yín àwọn dáàdì kan ló sọ fún mi o ó ní pàṣẹ imagine ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn aṣọ téèyàn wọ̀ ní àná ó ṣe ń jí ẹ̀ lẹ́ni ṣé ẹ̀ṣẹ̀ ni àmúlẹ̀ṣẹ̀ ni o torí mi ò tẹ́ ọmọ bí tán lọ bọ̀ èmi ti mọ̀ yẹn ti pẹ́pẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ní mo jẹ́ mọ̀ wípé àwọn kan ti sọ pé àwọn tẹ̀ ti ń ṣakọ pé àwọn ti ní ìgbéraga mo ní kò yà mí lẹ́nu sá mo ní ọmọ ìjọ tèmi sọ bẹ́ẹ̀ fún mi rí mo rántí ní former church wa bẹ́ẹ̀ ni ìgbà tí mo wọ ṣáàtì ẹlẹ́gẹ̀ẹ́ ẹ̀yin ò lè mọ̀ nílùú yín ẹ̀ lè mọ̀ náà wò ní ṣáàtì ẹlẹ́gẹ̀ẹ́ tí máa lọ ọkọ̀ tó àwọn ọmọ Yíbò tó wọ́n ti fi sínú wọ́n ti starch ẹ̀ wọ́n ti lọ ẹ̀rí wọ́n gbé sáńgà ṣáàtì òun la máa lọ rà tá a máa bẹ sára tí gẹ́tò afẹ́ lè gẹ́lòmíì létí dànù nínú ṣọ́ọ̀ṣì wọn ò rí mi o mo ní ẹni ká sọ pé pásítọ̀ náà ti wá náà ti ń ṣàkọ́ sí náà ti ń wọ design náà ṣàkọ́ gbàtà sọ mo kọ bùsẹ́ẹ̀rì ni wọ́n ní ẹ̀yìn dáàdì yẹn ní ẹ̀ bùsẹ́ẹ̀rì kò bí yín nù mo ní kí ló fẹ́ bí mi nù fún èèyàn ló ń sọ̀rọ̀ bí èèyàn ṣe rí gẹ́lẹ́ nìyẹn mọ́mì ìgbà tẹ́ ẹ̀ ń sọ́fà lórí àwọn ọmọ wọn yẹn ẹ̀yin náà ti gbàgbé ni tẹ́ gbéṣẹ́ lérí bí ìgbà tí pé bàbá yín ló nílé iṣẹ́ ẹlòmíì ṣiṣẹ́ méjì léṣù tọ́ àwọn ọmọ ẹ̀ ẹlòmíì iṣẹ́ tó ń ṣe gan ọkọ ẹ̀ tó ń dọ́gbọ́n jẹ́ nú ẹ̀ mò ń sòótọ́ fún yín tó ń ṣẹlẹ̀ láyé tá a wà yín nìyẹn kì í ṣẹ̀ṣẹ̀ tabari àwọn dedicated women bẹ́yìn nígbà tẹ́ ń ṣe làálàá lórí àwọn ọmọ yẹn wọn ò rí yín o ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wá wò báyìí ẹ̀rí àwọn concern yín kọ̀ọ̀kan ẹlòmíì àkàndé ṣáàkàndé pẹ̀lú graduation tẹ́ ẹ lọ ṣe fọmọ yín lọ́jọ́ yẹn tẹ́ ẹ̀ ń jó tẹ́ ẹ̀ ń yọ ṣàdùbí inú gbogbo yẹn pátá ló dùn láti bẹ̀ẹ́ dópin ni irọ́ kò rí bẹ́ẹ̀ torí kí inú ayé iṣẹ́ àwọn olùgbẹ̀san nìyẹn wọ́n máa ń gbẹ̀san láì nídìí ìgbàgbé ẹ̀ pé ẹ tiẹ̀ ní orí ọ̀fẹ́
láti pààrọ̀ aṣọ bó ṣe wù yín, ó lè bí ẹlòmíì nínú ayé tá a jọ wà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ètò rẹ̀ mo sọ pé gẹ́gẹ́ bí story tí mo ní mọ́mì yẹn sọ fún mi tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ wọn yẹn, Ọlọ́run ò gbà kí àṣírí olùgbẹ̀san kó bò. tó pé tọ́lọ́run bá gbà káṣírí ẹ̀ bò ni kò ní sọ̀rọ̀ sí àwọn tó ní ìgboyà tó lè sọ jáde, kò ní sọ̀rọ̀ sí wọn lọ́wọ́. á tún àdúrà yẹn gbà. Jésù Olúwa, ẹ ṣàánú mi lónìí. ẹ má jẹ́ kí àṣírí àwọn ọ̀tá àti àwọn olùgbẹ̀san ayé mi bò lórúkọ Jésù. Oh Lord, expose all enemies and avengers of my life in Jesus' name. The avengers of my life. Gbogbo àwọn olùgbẹ̀san ayé wa. Jésù Kristi, ẹ má jẹ́ kí àṣírí wọn bò. Olùgbẹ̀san ayé àwọn ọmọ mi, olùgbẹ̀san ayé ìdílé mi, olùgbẹ̀san nínú ayé ọkọ mi, nínú ayé aya mi. Jésù Olúwa, ẹ má jẹ́ kí àṣírí wọn bò láìláì. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. ẹ má jẹ́ kí àṣírí olùgbẹ̀san ayé mi bò. Gbogbo àwọn olùgbẹ̀san ayé mi, gbogbo àwọn olùgbẹ̀san ayé àwọn ọmọ mi, gbogbo àwọn olùgbẹ̀san ìdílé mi, ẹ má jẹ́ kí àṣírí wọn bò. ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà kí àṣírí àwọn olùgbẹ̀san má bò ní ayé yín. kókó bẹ́ẹ̀ nìyẹn o. tí Ọlọ́run ò bá ṣiṣẹ́ dé ọ̀dọ̀ wọn, ewu wà ń bẹ o. Gbogbo àwọn olùgbẹ̀san ayé mi, àṣírí wọn ò ní bò lórúkọ Jésù Kristi. Gbogbo olùgbẹ̀san ayé àwọn ọmọ mi, àṣírí wọn ò ní bò lórúkọ Jésù Kristi. Gbogbo olùgbẹ̀san ìdílé mi, àṣírí wọn ò ní bò lórúkọ Jésù Kristi. Gbogbo olùgbẹ̀san iṣẹ́ mi, àṣírí wọn ò ní bò lórúkọ Jésù Kristi. ó yẹ máa gbàdúrà. ẹ tẹra máa àdúrà yóò ṣe pàtàkì. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣe rí òfin kan wà tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Bíbélì. òfin yẹn dẹ̀ ṣe ń bá fún mi dì sí. òfin yẹn ni pé tí ẹnikẹ́ni bá ṣèèṣì pààyàn, ó ṣèèṣì ni, ò kì í ṣe pé ó dìídì lọ pààyàn. tó bá ṣèèṣì pààyàn, bóyá wọ́n ń jà ní, bóyá àwọ̀ ni, bóyá ó ń gun ẹṣin lọ, ẹṣin tẹni ẹlẹ́ni pa, bóyá tẹ̀mí ẹlòmíì bá kàn bọ́ ọmọ lọ́wọ́. torí pé òfin Ọlọ́run ni pé ẹni tó bá ta ìjẹ sílẹ̀, wọ́n máa ta ìjẹ tiẹ̀ náà sílẹ̀ ni. Ọlọ́run wá pèsè ọ̀nà àbáyọ fún àwọn tó ṣèèṣì pààyàn wípé the moment wọ́n bá ti pààyàn yẹn, kí wọ́n máa sá lọ sí city of refuge, kí wọ́n máa sá lọ sí ìlú ààbò. Ọlọ́run ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ìlú kan ya ìlú 6 sọ́tọ̀, ìlú 6 ọgbọgba ní different places. òun ni wọ́n dá sílẹ̀. gbogbo àwọn tó ń gbèlú yẹn pátá, àwọn tí ò fẹ́ kú. wọ́n ní Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé tí ẹni tó bá ṣèṣì pààyàn yẹn tó bá lè escape, kan tó rí mú, tó bá lè sá wọ inú ìlú ààbò yẹn lọ, irọ́ kò sẹ́ni tó gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́. ó dìgbà tí àwọn àgbà ìlú yẹn bá tó jókòó, bóyá mátà yẹn wọ́n fẹ́ wà ṣúọ̀. wọ́n ní ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀, ìdí tó gbọ́dọ̀ sá wọ ìlú yẹn ni pé wọ́n pe àwọn kan ní Avengers of blood, olùgbẹ̀san ẹ̀jẹ̀. ibi tí mo lọ gan nìyẹn. olùgbẹ̀san ẹ̀jẹ̀ sì wà dòní o. torí pé Ọlọ́run yí òfin ẹ̀ padà o. ẹni tó bá pààyàn wọ́n máa pa ni o. wọ́n ṣe. mo yẹn sọ̀rọ̀ yẹn báyìí ń sìn. ọ̀pọ̀lọpọ̀ wa lè máa wò pé thank God I'm not a murderer. mi ò pààyàn rí. èmi ò bá yín jiyàn o. èmi náà tí mo bá yín sọ̀rọ̀ èmi ò pààyàn rí o. ṣùgbọ́n mi ì lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mo ti free lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. kò yà yín lẹ́nu. mo ń sọ̀tọ̀ fún yín. mi ò nídìí láti tanra mi. so tí n bá dẹ̀ ti tanra mi, kò ṣeé ṣe fún mi láti tàn yín nìyẹn. ẹ bá fẹ́ tanra ẹ̀, òun ló ń tàn yàn. mo ní mi ì lè fọwọ́ ẹ̀ torí pé mi ì mọ gbogbo ìtàn tán. mi ì lè ṣàlàyé gbogbo ìtàn. oríjọ́ tí n bá tó lè ṣàlàyé ìtàn ìran tèmi dé ìran kẹrin sẹ́yìn, onímọ̀ tó lè sọ fún yín ní tìgboyà pé mo bọ́ lọ́wọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀. so up to today mi ń gbàdúrà yẹn ni pé kọ́lọ́run gbà mí lọ́wọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀. máa kọ́ yín mo ṣe ń gbàdúrà yẹn. story tí mo sọ yẹn, ibi tó wà ẹ fẹ́ mọ ibi tó wà. ok, tàbá ẹ lọ wo Numbers chapter 35. ẹ wá kà láti verse 9 to verse 15. story tí mo sọ nípa city of refuge yẹn ẹ máa bá ń bẹ̀. ẹ máa bá ní inú ìwé Deuteronomy náà, ṣùgbọ́n ti Numbers yẹn mo rántí mo lè ṣàlàyé ẹ̀ fún yín lórí. Numbers chapter 35 verse 9 to 15. ẹ máa rí ìtàn yẹn níbi tí Ọlọ́run ti náà ọmọ Ísírẹ́lì kan ní city of refuge 6, kí àwọn tó bá ṣèṣì pààyàn kan sá lọ bẹ̀ kọ́wọ́ tó bà wọ́n. kí n tó ṣàlàyé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wípé mi ò lè fọwọ́ ẹ̀ sọ̀yà báyìí pé inú ìran mi láti èmi nìkan mo lè sọ
mi ò pààyàn rí báyìí, mi ì dẹ̀ lọ́wọ́ sí ikú ẹnikẹ́ni, ṣùgbọ́n mi báwo ṣe lè làṣọ ìran tẹ̀yìn mi ò mọ̀, mi ì mọ̀ṣẹ́ ibi tó kún ọwọ́ mi lè ṣàlàyé ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí n bá lè ṣàlàyé ẹ̀ tán máa sọ pé mo lè ṣàlàyé ẹ̀ tán, mi ò lè ṣàlàyé ẹ̀ tán. Màá ṣàlàyé fún ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà yìí ná. Jésù Olúwa, ẹ fi àánú fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé. Oh my God, bí mo ṣe ń gbàdúrà mi nìyẹn o, pé kọ́ Olúwa ẹ ṣàánú fún mi, ẹ fi àánú yín fà mí lọ sí ìlú ààbò. Ilẹ̀ ààbò lè máa ń sábà pè, ṣùgbọ́n torí pé àpọ̀ tá fẹ́ gbàdúrà ẹ fi àánú fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé. Oh Lord, lead me in your mercy to the city of refuge where the hand of the avenger of blood cannot reach. Where the hand of the avenger of blood cannot reach. Níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀, níbi tí ọwọ́ ẹ̀ ò lè dé. Jésù Olúwa, ẹ fi àánú yín fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ fi àánú yín ẹ fi fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ò lè dé. Ẹ fi àánú yín fà mí o, ẹ fi àánú yín fà mí o. Olú ẹ ṣàánú fún mi, ẹ fi àánú yín fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ò lè dé. Mọ́mì ẹ gbàdúrà yìí pé k'Ọlọ́run kó ṣàánú yín, kó fi àánú rẹ̀ fà yín lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ò lè dé. Dádì, ẹ̀yin lẹ́ni èdè àdúrà ìdíjú, ẹ dákun, kí ló fà á torí pé ẹ̀yin ni baálé ilé, ẹni kí Ọlọ́run kó ṣàánú yín nítorí àwọn ọmọ yín ni o. k'Ọlọ́run ṣàánú yín, kó fà yín lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Báwo, kí ló fà á tí mo fi pe àdúrà yìí gan? Ó dà bóyá tí n bá ṣàlàyé díẹ̀díẹ̀ pẹ̀lú experience àwọn míì, bóyá ó máa yé yín dáadáa. Torí gbà míì téèyàn ò bá ṣàlàyé àdúrà kì í yé èèyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. N ló fà á lóyún tó fi jẹ́ pẹ̀lú mi, wọ́n á pe àdúrà egbére kan fún òun náà bẹ́ẹ̀ sí gbàgbàgbà ní àníhun Jésù o, ìkan sí ẹ̀kan bẹ̀. Àdúrà yẹn ṣálò, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ayé ẹnikẹ́ni. Èmi àti mọ́mì kájọ ń gbàdúrà pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. N tó fà á tí ó fi di pé mò ń gbàdúrà pẹ̀lú wọn ni wípé wọ́n ní láìpẹ́ wọn aṣẹ̀ mọ́ra ni wọ́n ṣẹ̀ mọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ wa ni. Wọ́n sọ ọjọ́ yẹn ní ọdún tó kọjá ní ìlú òyìnbó, ìdárúkọ orílẹ̀-èdè wọn, pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní skul àwọn ọmọ wọn, pé lọ́jọ́ yẹn lọ́hùn ọmọ wọn méjì kú ní skul, ní primary different classes. Ọmọ wọn méjì kú. Mo bèrè iye ọmọ tó ń bí ó jẹ́ 5, wọ́n dẹ̀ pàdánù 2. Ó bà mí nínú jẹ́ gan. Irú nǹkan bẹ́ẹ̀ máa ń tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọmọdé mi ọ̀nà mi kẹ̀kẹ́ láìkẹ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó wá necessary pé kí ló lè ṣẹlẹ̀? Kò sí nǹkan tí irú ẹ̀ bá ṣẹlẹ̀, kò sí màá fẹ́ mọ what happened. Ẹ̀rí, nígbà tí agbàdúrà débì kan, Ọlọ́run tú àṣírí kékeré kan, ó wá ṣe jẹ́ dandan kí n interview mọ́mì. Ṣùgbọ́n kí torí àdúrà kí n má bàa waste time wa. Nínú ìtàkùrọ̀sọ wa yẹn láti wá rí dájú pé ọkọ wọn òun lọ́kọ rárá, ọkọ tí wọ́n fẹ́ lákọ̀ọ́kọ́ wọ́n ti divorce. Wọ́n bímọ fẹ́ nìkan náà, wọ́n ti divorce. So wọ́n láwọn wọ́n fẹ́ ṣe yẹn mọ́, wọ́n láwọn fẹ́ gbégbá yẹn mọ́, àwọn fẹ́ focus lórí ayé wọn after having 2 failed marriages. Ibi tí mo wá ń lọ ni pé wọ́n ní ṣé mo rí ọkọ wọn tán kọ́kọ́ fẹ́ lákọ̀ọ́kọ́ yẹn. Wọ́n ní máa yẹn ìdí táwọn fi kọ́ ni pé iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀. Irú iṣẹ́ wo mà? Tó nǹkan tẹ́mi Ọlọ́run sọ fún ẹ̀, òun ló lead wa láti máa bèrè àwọn questions yẹn. Mo ní irú iṣẹ́ wo ni mà? Wọ́n ní wọ́n máa ń ta àwọn fake drugs. Wọ́n jọ́ táwọn dẹ̀ ti mọ̀, àwọn ti bàjà, àwọn dẹ̀ sọ fún pé àwọn máa tú àṣírí ẹ̀ fáwọn ọlọ́pàá. Ó ní tó bá dán lò òun máa pa òun. So wọ́n máa ń kó àwọn oògùn tó ti expire pátápátá tó yẹ kán lọ dànù níbi iṣẹ́ tán ti ṣiṣẹ́ ní ìlú òyìnbó. Wọ́n á smuggle ẹ̀ wọ Nàìjíríà, wọ́n á lọ repackage ẹ̀, wọ́n á dẹ̀ tà á. Wọ́n tẹ̀ láwọn hospital kan tó máa ń ta omi mi mọ̀ kan tó máa ń ṣe drip lẹ́ ń pè, mi mọ̀ kan tó ń pè lóyìnbó, but omi ni wọ́n lọ gba omi. Drip la máa ń pè bí mi morúkọ tó ń jẹ́. Wọ́n ní wọ́n ta drip kan fún hospital kan, wọn ò mọ nǹkan tó wà nínú drip yẹn. Wọ́n rí lè bẹ́ẹ̀lì ẹ̀,
wọ́n lò ní hospital yẹn kí hospital yẹn tó mọ̀ ní Èkó kí hospital yẹn tó mọ̀ ní Nàìjíríà pé nǹkan tà fún ìmájèlé ni ọmọ 4 ti kú ní hospital yẹn. Wọ́n ní bọ̀ thank God Nàìjíríà ló ti ṣẹlẹ̀ kò sí investigation kan tó ń lọ sàn hospital yẹn fẹ́ ní ìṣòro ń gbà yẹn ṣùgbọ́n wọ́n cover ẹ̀ wọ́n rìn sí. ṣùgbọ́n ìkan nínú àwọn ọmọ tó kú yẹn ọmọ yẹn nìkan ni ìyá yẹn bí ẹni ẹ̀ dẹ̀ fẹ́ gbẹ̀san ẹ̀jẹ̀ ẹ̀yọ ìdààmú yẹn ẹkún yẹn wàhálà yẹn òun náà gbà wípé ẹni tó àwọn tí wọ́n mọ̀ pé oògùn tí wọ́n drip tán lọ fún àwọn ọmọ tó pa ọmọ òun yẹn ẹni yẹn ò lè lọ scot free ṣùgbọ́n dáàdi rẹ̀ ó tẹ̀kú sáàkù lọ Nàìjíríà mọ́ ìyẹn làwọn náà fi kókó lé ẹ pé máa yá sàwọn lórí burúkú ṣùgbọ́n nítorí pé mọ́mì yẹn gan ò ní òye Ọlọ́run wọn ò mọ àdúrà tó yẹ kán gbà ìṣẹ̀lẹ̀ burúkú dé bẹ́ẹ̀ ni mo sọ fún wa mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ìṣẹ̀lẹ̀ burúkú kò ní wọ ìdílé yín lórúkọ Jésù Kristi ẹ̀yin mo gbàdúrà fún dádì ẹ jẹ́ ká mi yín kó rinlẹ̀ dáadáa mo ní ìṣẹ̀lẹ̀ burúkú kò ní wọ ìdílé yín lórúkọ Jésù Kristi ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run òun ló fà á tẹ́ fi rí bẹ́ẹ̀ yẹn pé ọmọ méjì mo wá sọ fún mọ́mì yẹn pé ṣé rí àdúrà tá a ṣe ìgbà lẹ́ẹ̀kan yẹn mo wá fún mọ́mì yẹn náà mọ̀ díẹ̀ tí mo ṣe fún wọn ṣe fẹ́ mọ̀ díẹ̀ torí pé ọmọ mi ṣá ti kú but mo ṣáà nìkan gbàdúrà yẹn ẹyọ pé kí Ọlọ́run kó fi àánú fà wọ́n lọ sí tọmọtọmọ kó fà wọ́n lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé ìdí ẹ̀ ni wípé ọkọ àwọn tán kọ́ fẹ́ lákòókò yẹn ọmọ 4 ni wọ́n bí fún márèjì kejì náà ti bí ọmọ kan péré tán fi pé 5 so nínú ọmọ 4 yẹn 2 báyìí wọ́n tẹ pa wọ́n báyìí ní school so ó túmọ̀ sí pé 2 yòókù safe ni mo ṣe ní kán gbàdúrà yẹn mọ́mì dáàdì ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi dáadáa ẹ má fàdúrà ìṣeré nígbàkúgbà torí pé ẹ ò lè sọ kò sí bẹ́ẹ̀ ṣe mọ̀ọ̀yàn tó ẹ ò lè mọ̀ọ̀yàn tó bí Ọlọ́run ṣe mọ̀ọ̀yàn Ọlọ́run tó dẹ̀ wá mọ̀ọ̀yàn yẹn ó wá ń sọ fún yín báyìí pé ọkàn ènìyàn burú jáì ta ló lè mọ̀ tẹ bá rí àṣírí mi tó wà lọ́wọ́ bí ẹlòmíì ó lè ohun gan fún ẹ láìṣe ìyá ẹlòmíì láìṣe wòlíì ó lè sọ sítórì díẹ̀ tọmọ táyé ọmọ òun fi dá toró mọ́ ṣùgbọ́n ó lè má sọ tá a fi kú níbi tí ọkàn ènìyàn burú dé mò ń sọ̀tọ̀ fún yín mo rántí lọ́dún yẹn lọ́hùn ká tó wọ́ ọ̀rọ̀ jáde lẹ́nu dádì yìí lórí nǹkan tó ṣe lórí àwọn ọmọ ẹ̀ méjèèjì ọmọ méjì pé ló bí lórí nǹkan tó ṣe lórí wọn ká tó lè wọ́ ọ̀rọ̀ jáde I was highly frustrated ó fẹ́ gba oṣù 3 eventually ó dẹ̀ ó yẹ kó sọ fún wa èyí tá a bá fi máa lọ gbàdúrà gbàkú kó sọ nǹkan báyìí ní kẹ́ ẹ lọ ṣe ayé wọn dẹ̀ máa dáa ṣùgbọ́n ó mọ̀ pé tóun bá sọ ẹ̀mí tòun á bọ́ ṣùgbọ́n ó sì gbà láti pẹ̀lú bó ṣe dàgbà tó ó sì gbà pé òun máa lo life sí ayé to the detriment of his 2 children mo sọ pé ẹ̀rù ènìyàn ẹ sọ fún Ọlọ́run mo jẹ́ ká waste time lórí yẹn pé Jésù Olúwa ẹ fi àánú fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àánú yín ẹ fi fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ níbi tọ́wọ́ ò lè dé Olúwa ẹ ṣàánú fún mi lónìí lead me in your mercy to the city of refuge where the hand of the avenger of blood cannot reach níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé bàbá Olúwa ẹ fi àánú yín ẹ fi fà mí lọ sí ìlú ààbò lónìí ẹ fi àánú yín fà mí lọ sí ìlú ààbò lónìí níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé Olúwa ẹ fi àánú yín fà àwọn ọmọ mi lọ sí ìlú ààbò lónìí níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ ò lè dé Olúwa ẹ ṣàánú fún mi Jésù Olúwa ẹ ṣàánú fún mi ẹ fi àánú yín fà mí lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ò lè dé ẹ gbàdúrà ìtàsára ẹ tún wá àyè ká ẹ gbà ẹ̀yin náà rí bí Ọlọ́run ṣe lágbára tó ẹ̀yin náà rí bí Ọlọ́run ṣe bó ṣe rẹwà tó ẹ̀yin náà rí ọwọ́ Ọlọ́run nínú ayé yín Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ràn mí lọ́wọ́ lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run wa ẹ wo a ò gbọ́dọ̀ parí àdúrà yìí o láì fi kinní kan kún àdúrà yẹn ẹsẹ̀ ìbílẹ̀ kan wà tó lágbára gan mi ìfẹ́ ká parí àdúrà yìí rárá láì gbàdúrà débẹ̀ ó wà important o kì í ṣe irú àdúrà tí ó máa wù kìrìsìtẹ́nì láti gbà ṣùgbọ́n tẹ bá fi eléyìí náà kún àwọn home assignment yín ká tó tún ṣe prayer yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run tẹ bá fi eléyìí tẹ a fẹ́ gbà yìí tẹ bá fi kún àwọn àdúrà tó kù dáadáa ẹ rí ọwọ́ Ọlọ́run ní ọ̀nà ìyàtọ̀. 1 Thessalonians chapter 4 verse 6 1 Thessalonians chapter 4 verse 6 Thessalonica kìíní orí 9 ẹsẹ̀ 6.
Bíbélì sọ pé kí ẹnikẹ́ni má ṣe ré kọjá, kí ó má sì ṣe sẹ́ arákùnrin rẹ̀ nínú nǹkan náà, nítorí Olúwa ni olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí, gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí a sì jẹ́rìí pẹ̀lú. Mo ṣe káyẹn kò ní mìíràn rárá tọ́ sí ọ̀pọ̀lọpọ̀ létí. Mi ì dẹ̀ blame yín rárá tọ́. Ìdí ẹ̀ ni pé ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ ibi tá a parí ẹ̀ sí nìyẹn. Ọ̀rọ̀ wo là ń sọ bọ̀? Ẹ dákun mo bẹ̀ yín, tẹ́ ẹ bá ráàyè ẹ lọ kà láti ẹsẹ̀ kínní. Ọ̀rọ̀ wo ni Bíbélì sọ ń bẹ̀ yẹn pé Ọlọ́run máa gbẹ̀san ẹ̀? Ọ̀rọ̀ wo? Sexual immorality. Àwọn immoralities gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìgbín, ẹ̀ṣẹ̀ àgbèrè gbogbo. Tẹ́yìn náà bá dẹ̀ wò lónìí, ẹ̀yin náà farabalẹ̀ wò lónìí pé ẹ̀ṣẹ̀ àgbèrè yẹn òun ni in thing, òun ló ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Àgbèrè kì í ṣe nǹkan tó ń surprise èèyàn mọ́. Ó tẹ̀ ti di méjì èèpẹ̀ ni. Mo ń wo pépà lẹ́nu. Ó ní wọ́n sọ mi ti verify o. Wọ́n ní state kan ní Nàìjíríà, wọ́n ní àwọn obìnrin tí ò bá ti wọ underwear wọ́n fẹ́ máa mú wọn. Kí ló fà? Àgbèrè ti pọ̀ lọ bí rẹ́, ó ti pọ̀ lọ jàrá. It doesn't matter pé a married man lélẹ́yìí, ríǹgì lọ́wọ́ ọkùnrin míì kò ní mí nì. Ṣe ló ń yọ pamọ́ sápò ṣeréṣeré. Tẹ́ bá wo ọwọ́ ọkùnrin míì ibi tó ń fi ríǹgì sí, ẹ lè rí máàkì ríǹgì lọ́wọ́ ẹ̀. Kí ló fà? Ríǹgì ò kí ń dúró mbẹ̀ ni. Láti ń jáde àti yọ sápò, bá ti ń padà bọ̀ lé àkíbọ̀. Níbi tí àgbèrè tó di mẹ́ta ibòmí gan kò sí nǹkan tó kàn. Wọ́n á mọ̀ pé married man rèé o, wọ́n mọ̀ pé married man rèé o. Òun gangan lá máa wu obìnrin mi. Ẹ má bínú o. Mo fẹ́ ká tá a bá iṣẹ́ débẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń gbà níwájú yẹn ó lè má gbà o. Ó dẹ̀ wù mí kẹ́ ẹ ní ẹ̀rí ní gbogbo àdúrà tẹ́ ẹ bá gbà pátápátá. ń sọ̀rọ̀ nípa dààmú mi tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa ìsìn àdúpẹ́ ẹ ti fààyè fún Jésù, ògo ni fọ́lọ́run lókè ọ̀run, ṣùgbọ́n yẹ kẹ́ ẹ mọ̀ rìn àjò yín náà. Dádì, ó yẹ kẹ́ ẹ mọ̀ rìn àjò yín. Ìfà àtọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pè rẹ̀ ní kìrìsìtẹ́nì gan, nínú kìrìsìtẹ́nì ọ̀hún gan, ó ń ṣàgbèrè wẹ́rẹ́, ó ń dọ́gbọ́n ṣe, ó ń sọ̀tọ̀ fún wa. Gbogbo àwọn anything called sexual immorality, immoral things sexually. Oníbẹ̀lẹ̀ ń sọ ń bọ̀ ń bẹ́ wá débẹ̀ yẹn, ó wá sọ pé kẹ́nikẹ́ni, bóyá tí n bá kà ló ìbò bóyá ó máa yé yín, one that no one should take advantage of and defraud his brother in this matter. Matter tó tán tí ń sọ́bọ̀ látòkè yẹn. Ní time ní àbá kà láti bẹ̀, wọ́n ní because the Lord is the avenger of all such. Gbogbo àwọn tó bá ṣe irú ẹ̀ pátá, Ọlọ́run sọ pé wọ́n á gbẹ̀san. Ẹ̀yin náà rí bí wàhálà ṣe pọ̀ láyé tá a wáyé. Ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń pe Jésù Jésù Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ń kú sórí òkè, ọ̀pọ̀lọpọ̀ kò lè ṣe ṣọ́ọ̀rù o. Ó gbọ́dọ̀ débẹ̀ ni. Mo ní mọ́mì kan sọ pé àwọn ní platform 8 ní online tí wọ́n tán join fún prayer. Ẹ gbọ́ platform mélòó lẹ́rù bóyá èèyàn nílò láti tún ayé ẹ̀ ṣe. Ó mà ṣe o. Ìyá sọ fún Ọlọ́run, Jésù olùgbẹ̀san, ẹ fi àánú pàdé mi lónìí, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà. Bẹ́ẹ̀ ṣe máa pe àwọn kìnìyàn nìyẹn. Ẹni tó bá mọ ìrìn àjò ẹ̀ dáadáa, ó lè fi lé Ọlọ́run lọ́wọ́ dáadáa. Mi ní kẹ́ lọ ṣe confession fún ẹni pastor. Mo ní fúnra yín ẹ gbàdúrà yẹn fúnra yín privately, kí Ọlọ́run kó fi àánú pàdé yín, kẹ́ má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí ẹ̀ṣẹ̀ panṣágà. Oh Lord, meet me with mercy today, so I will not be guilty of lust and fornication. Bádùn àyẹ̀ṣẹ̀ lọ nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Jésù Olúwa, ẹ fi àánú pàdé mi lónìí, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, ẹ fi àánú pàdé mi lónìí, ẹ fi àánú pàdé mi lónìí. Ayérayé, ẹ fi àánú pàdé mi lónìí.
kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ fi àánú pàdé mi, ẹ fi àánú pàdé mi, ẹ fi àánú pàdé mi, ẹ fi àánú pàdé mi. Olúwa ẹ fi kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè. Kí Ọlọ́run olùwẹ̀san kó má lè gbẹ̀san. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fàánú pàdé mi. Kọjọ́ ìgbẹ̀san tó dé, ẹ fàánú pàdé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ayé afẹ́tún àdúrà yẹn gbà ni. Mo mọ̀ pé ká ti lọ sínú àdúrà àánú, ẹ má bínú. Ṣùgbọ́n ṣe rí eléyìí tí mo ní ká mú kúrò lọ́nà yìí, ṣe ládàbí pé ibi tí wọ́n dí tí wọ́n jẹ́ kí ọ̀nà wà ń bẹ̀, wọ́n gbé búdọ́sà wá, wọ́n kàn wó ògiri yẹn dànù ni. Mo sọ fún wa pé ìrìn àjò yẹn á dáa ju báyìí lọ tẹ́ ẹ bá gbàdúrà àgbàṣọrí níbí. Láyé náà kọ́, kì í ṣe pásítọ̀, odidi pásítọ̀ tó ní ìjọ káàkiri gbogbo àgbáyé, òun ló lanu gbàgà nígbà kan tó ní masturbation pé kì í ṣe ẹ̀ṣẹ̀. Imagine, tó ní masturbation kì í ṣe ẹ̀ṣẹ̀. Nígbà tí Jésù sọ fún wa wípé tí ọkùnrin kan tó bá rí obìnrin tó bá kàn lust after that woman, pé obìnrin ó dẹ̀ kéèyàn lọ lẹ́ẹ̀mejì lára ẹ̀, bíbélì ní ó ti ṣàgbèrè yẹn already. Now ká tó wá ṣe sọ masturbation tó jẹ́ grandfather irú wà bẹ́ẹ̀. Kẹ́kẹ́ bá mọ̀ pé àgbèrè láwọn ṣọ́ọ̀ṣì míì, mo ti rí fídíò ẹ̀rí ni o. Wọ́n dẹ̀ ń kọrin praise and worship ní ṣọ́ọ̀ṣì. Àwọn bàbá wèrè, àwọn jókòó sórí ṣíà, àwọn àǹtí tí wọ́n ti bàjẹ́, àwọn náà wà lọ wọ́n fẹ́ gbèdì sẹ́nu ẹlòmíì. Níbi tí oh God, bí tí ó jókòó sí náà gbé fídíò yẹn tán ní kí n máa wò mú ní kí ni gbogbo eléyìí gbégbégbé, kí ni what is all this? Ní ilé tẹ́ pè ní ilé mímọ́ ni o. Ó mà ṣe o. Ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn ọmọ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀. Ṣùgbọ́n tí mò ń sọ fún wa ni wípé ẹ má dẹ́ṣẹ̀ kan kẹ́kẹ́ kan walk over it pé Ọlọ́run ti gbàgbé ẹ, ó ti dárí. That's not how it works. Àtúbọ̀tán yẹn máa ń jáàyàn. Ọlọ́run á dáríjì dáadáa, ṣùgbọ́n àtúbọ̀tán yẹn máa ń jáàyàn lógún. Ẹ ka Bíbélì dáadáa, ọ̀rọ̀ mi á yé yín dáadáa. Ẹ má kàn tàn yín, àwọn àtijọ́ ti kọjá lọ ní ìsìn ogo ti dé tuntun. Wọn ò farabalẹ̀ kàǹkan tí Bíbélì sọ pé kọjá. Ohun tí Bíbélì sọ mọ̀ yẹn pé kọjá kì í ṣe àtúbọ̀tán ẹ̀ṣẹ̀. Ìwà àtijọ́ ló kọjá. Pé ẹ̀ ń mugbó tẹ́lẹ̀ ó ti kọjá, ẹ̀ṣìn yẹn mọ̀. Ẹ̀ ń ṣàgbèrè tẹ́lẹ̀, ẹ̀ṣìn yẹn mọ̀. Ṣùgbọ́n àtúbọ̀tán yẹn tẹ́ ẹ ti ṣe yẹn kò lọ́bì kankan o. Oh my God, oh my God. Mọ́mì, ẹ má bínú. Ẹ mọ̀ye àwọn tẹ́ ti advice kó lọ ṣàbọ̀ṣàn. Ẹ mọ̀ye àwọn tẹ́ ti advice pé ìwọ náà ta mọ́kùnrin kan, ìwọ náà ta mọ́kùnrin kan. Mo ti rẹ tó lòun fẹ́ bá mi sọ̀rọ̀ tó ní ẹjọ́ kí n bóun gbàdúrà pé òun nílò bàbá aláàánú. ọ̀rẹ́ òun ti ẹ̀ yé mi níwájú Ọlọ́run àti ẹ̀kọ́ tí ẹ̀ yé mi ká bàbá aláàánú. Bàbá wo ni bàbá aláàánú? Mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo tẹ̀lé bẹ́ẹ̀ nìkan orúkọ ẹnìkan ni tó popular. Mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní rárá pé ọkọ ni kó lè bá wọn gbé bùkátà àwọn. Mo ní what? Ibo lẹ́nu bẹ́ẹ̀ wá? What does that even mean? Kí ló fà á? Àgbèrè ti di mẹ́ta ìpín ni. Ẹ já sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Jésù olùgbẹ̀san, ẹ fi àánú pàdé mi lónìí kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi phonography. Ọkùnrin mi ò lè ṣe kó máa wo phonography lórí laptop ẹ̀, kò lè ṣe. Ó máa inú ẹ̀ máa dùn yín kó ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé olùgbẹ̀san ni o fún àwọn ìwà bẹ́ẹ̀ wọ́n á gbẹ̀san. Jésù Olúwa, ẹ fi àánú pàdé mi lónìí kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ fi àánú pàdé mi lónìí kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ ìfẹ́kùfẹ́, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ àgbèrè, kí n má jẹ̀bi ẹ̀ṣẹ̀ panṣágà. Ó yẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà. Ẹ gbà lẹ́ni ẹ tún gbà kẹ́ ẹ lè bọ́ pátápátá, k'Ọlọ́run lè tún ọ̀nà yín ṣe débi pé ẹ wò ó wù mí kẹ́ ẹ gbádùn ayé yín. Tẹ́ bá rí ibi tí Ọlọ́run fẹ́ mú yín dé, ẹ̀rù á bà yín. In fact, tọ́lọ́run bá mú yín dé háàfù ibi tó lòun á mú yín dé, in fact, ẹ ò ní gbàgbé Ọlọ́run forever. Á yà yín lẹ́nu pé yé kí ló dé tí mi ò ṣe mọ Ọlọ́run before now. Ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà. Ọlọ́run olùgbẹ̀san, Olúwa ẹ fi àánú pàdé mi, Olúwa ẹ fi àánú pàdé mi. Ẹ wò ẹ gbàdúrà fún ọmọ yín o. Tẹ́ bá ní àwọn ọmọ tó pé ìrìn wọn ò mọ́ níwájú Ọlọ́run, ẹ gbàdúrà fún wọn pé kí Ọlọ́run kó fi àánú pàdé wọn. Kí olùgbẹ̀san tó dé, k'Ọlọ́run kó fi àánú pàdé wọn, kó fi àánú kó gbà wọn pátápátá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àgbèrè, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ panṣágà. Ó yẹ máa gbàdúrà, gbọ́ àdúrà
Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà náà wa. Wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi tó ṣẹ́jú méjì. Ẹ já lọ sínú àdúrà náà wa. Ká lọ sọ fún Ọlọ́run tá fẹ́ bá a ṣe fẹ́ gan. Ẹ má jẹ́ gbàgbé àwọn àdúrà tá a gbà yìí o. Ẹ mọ̀ pé àdúrà wa kì í ṣe ẹ̀kan là ń gbà o. Gbogbo àlàyé mi tí mo ṣe ìtọ́rọ̀ pọ̀ yìí kó lè yé yín ni o. Kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fìtara gbà á. Ẹ má bèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ má bẹ̀bẹ̀, ẹ má ṣìpẹ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Ọlọ́run kó ṣe gan, ẹ má sọ fún Ọlọ́run. Ọlọ́run ti lóhùn á ṣe. Torí pé ká tó bẹ̀rẹ̀ àdúrà, àwọn náà ti ń bẹ Ọlọ́run. Tinú la fi ń bẹ Ọlọ́run nínú wa lọ́hùn pé Olúwa ṣàánú. Àwọn ènìyàn tó máa farahàn ní àdúrà ẹ tún ayé wọn ṣe. Ẹ jẹ́ kán ní ẹ̀rí. Mọ́mì ẹ̀yin náà gbọ́dọ̀ wà nú àwọn ẹlẹ́rìí. Dádì ẹ̀rí tuntun gbọ́dọ̀ jáde lẹ́nu yín. Èyí tá a ti sọ tẹ́lẹ̀ yẹn ẹ gbàgbé ẹ̀ tuntun gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ má bèrè, ẹ má bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀, ẹ má ṣìpẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. Mo gbàdúrà fún ẹ̀yin èèyàn wọ̀nyí bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Gbogbo olùgbèsè ayé yín pátá Ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo olùgbèsè ayé àwọn ọmọ yín pátá Ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé tá a bá rí ọkùnrin tàbí obìnrin tó jẹ́ olùgbèsè ayé lórí ayé yín ní orúkọ Jésù Kristi, bọ́lọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, Ọlọ́run fúnra rẹ̀ yóò gbẹ̀san yín lára olùgbẹ̀san lórúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run yóò gbẹ̀san yín lára olùgbẹ̀san ayé yín lórúkọ Jésù Kristi. Àṣírí olùgbẹ̀san ayé yín ò ní bò ó. Lórúkọ Jésù Kristi, gbogbo ète wọn, gbogbo plans wọn, gbogbo tàkúté wọn, gbogbo èrò ọkàn wọn, gbogbo èròǹgbà wọn, gbogbo ìpàdé wọn lórí ayé yín, lórí ayé àwọn ọmọ yín, lórí ìdílé yín ní orúkọ Jésù Kristi. Àṣírí wọn ní bò lórúkọ Jésù Kristi. Ọlọ́run á mú ète wọn wá sí gbangba lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, Ọlọ́run yóò fi àánú rẹ̀ fà yín lọ sí ìlú ààbò níbi tí ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ tí ò lè dé lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run yóò farahàn ayé yín o, yóò farahàn ayé àwọn ọmọ yín, yóò farahàn ayé ọkọ yín, yóò farahàn ayé aya yín, yóò farahàn nínú ìdílé yín ní orúkọ Jésù Kristi. Àti ẹ̀yin àti àwa a ó jọ máa yin Ọlọ́run. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí olùfẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run àánú kó fi àánú gbà wá. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.